Otasansan rédíò and TV. mo ṣe bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nationwide protest ó ti bẹ̀rẹ̀. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Nigeria Labour Congress wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lò wọ́n ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn. Economic hardship protest of the Nigeria Labour Congress happening here at Ikeja under bridge in Lagos. You can see members of organized labor up and ready to protest to the Lagos State House of Assembly in Alausa. Earlier, the chairperson of the NLC addressed the press alongside the Commissioner of Police. Actually, she handed the microphone over to the Commissioner of Police, who is here with his men, and for security reasons, she gave him the mic to say a few words of assurance to ensure that indeed there will be security officials available to ensure the safety of the protesters. She equally ensured. She also said that the protest was going to be peaceful, like it has always been whenever the NLC protested at the same venue in the past. So the work is going to be from here at the Ikeja under bridge all the way down to the Lagos State Assembly in Alausa, where the protest letter will be submitted. Ìwọ́de láti jẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà èyí tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ń tukọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè láti jẹ́ kán mọ̀ wípé ọ̀wọ́n gógó oúnjẹ tó wà lóde yìí ó kan àwọn ó sì ti kọjá àfaradà pé àfi kíjọba kí wọ́n tètè wá nǹkan ṣe ṣe. Àwọn kan wá ń wò wípé ṣé ó wá yẹ kó jẹ́ pé ilẹ̀ Yorùbá náà ni ìwọ́de àwọn òṣìṣẹ́ wọn ó ti ṣèwọ́de tó tún wá jẹ́ Lagos State tó jẹ́ ìpínlẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu tó ti wá. Bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀ Nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ ìwọ́de wọn. Ìlú Èkó lọ́wọ́lọ́wọ́ báyìí Lagos State ìwọ́de ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe gbọ́ mo gbọ́ pé ó ń lọ lọ́wọ́ ní Nasarawa kọ́ ni Nasarawa yes ìwọ́de náà ń lọ lọ́wọ́ ń bẹ̀ báyìí. Àwọn kan wá sọ wípé sọ yẹ kó jẹ́ pé ìlú Èkó ó ní àwọn òṣìṣẹ́ wọn ó ti wá bẹ̀rẹ̀ ìwọ́de wọn léyìí tó jẹ́ pé ìpínlẹ̀ Bọ́lá Ahmed Tinubu ni. Ìbéèrè mi fún àwọn yẹn wá ni pé ṣé ìpínlẹ̀ Èkó Lagos State ṣé kò sí lára àwọn ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ni àbí kìí ṣe ìpínlẹ̀ Èkó yìí Lagos State yìí òun náà ni ṣé kìí ṣe Lagos State yìí òun náà ni àwọn custom àwọn iléeṣẹ́ aṣọ́bodè ni wọ́n ti láwọn pín rice tí wọ́n ń ta rice 25 kg ní 10,000 naira fáráàlú tí àwọn méje kú mbẹ̀ ṣé kìí ṣe Lagos State ni tẹ́bí tí ìbá ṣe pé ebi tó ti fẹ́ ṣe àwọn èèyàn léṣe tó ti fẹ́ pa àwọn èèyàn tó ti ń pa àwọn èèyàn gan ni ikọ́ ló jẹ́ káwọn ogunlọ́gọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ èrò èèyàn ló jẹ́ kán lọ máa jà sí rice ní Yaba pé káwọn sáà lè ríra 10,000 naira 25 kg tó fìdí pé wọ́n ń tẹra wọn pa táwọn méje fi kú mbẹ̀ ṣé kìí ṣe Lagos State ni. Àwọn kan wá sọ wípé sọ yẹ kó jẹ́ pé Lagos State ni ìwọ́de ìfẹ̀hónúhàn yóò ti wáyé. Èmi ò bá àwọn èèyàn ṣe máa ń ronú ṣé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣé ó wá yẹ ká tó máa fi ṣe ẹlẹ́yàmẹ̀yà àbọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tó yẹ ká máa fi ṣe ẹlẹ́sìnmẹ̀sìn sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tó yẹ ká máa fi ṣòṣèlú kan ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ti kó lọ́rọ̀ òṣèlú àníbò ni ayé ó ṣe dẹrùn fún gbogbo wa kì í ṣe ọmọ ẹgbẹ́ APC nìkan ló wà lóde Nàìjíríà kì í ṣe ọmọ Yorùbá nìkan ló wà lóde Nàìjíríà kì
kì í ṣe ìpínlẹ̀ Èkó nìkan ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tí kò lọ́rọ̀ pé state lágbájá ni òṣèlú ẹgbẹ́ òṣèlú lágbájá ni ẹ̀sìn lágbájá ni ẹ̀yà kan ni ọ̀rọ̀ tí kò níyẹn báyìí. Ọ̀rọ̀ bó ni Nàìjíríà ó ṣe dẹ gbogbo wa lọ́rùn òun ló yẹ kí ó mú láyè oníkálukú báyìí. Lémi tèmi o, èmi ò rí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀ Nàìjíríà NLC èmi ò rí wọn bú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn.